Wahia bedene. Itu edo ya fe. Edo ni rowa kebedo ni risi. Itu wahia fe. Wakoyo, wadomo, wabo wao, wabedene. Waberu kebu nuwaye. Itu wahia fe nuwarade. Edo rade. Edo nebwata. Edo nebware. Edo nebuwa. Edo ya fe dans le Nigeria. Edo dans le Japan. Edo dans le Italy. Edo dans le China. Edo dans le Israël. Edo dans le Australia. Edo dans le Germany. Edo dans le Austria. Edo dans le Spain. Edo dans le UK. Edo dans le America. Edo dans le ici il y a Canada. Ewe boya. Kebo wa. Kebo te wane kui. Edo warade o. Edo nisi agbon. Usalo boano kedene. Mare madote de gbema manedo. Ma pomu ayedene rudi enima. Wese usalo boano godwa. Ma ate ne gbema. Ahora ma ekod ma ya taise. Gela marion ni mame ya aweni. Ni mame ame alawo dao. Uyo weapon we dedemde. Eni Jesu Christi no nyama ise. Edo wabo kan o. Ugio yabe se na yabe suena. Wati osi wa ya fe. Wati etun wa ya fe. Wati egba kan. Ni ala de dan do dan we oredo. Ni mata ke no de. E ma ya be suen ata na meke na ata kan na edo mi ami egbe. Omo saki Festus Sasuye obokian o. Obokian o. Woni ahagade. Ureba imari agbe Samuel obokian o. Dagewe Rosemary omo odion Sabini obokian o. Idage ni weba. Ai bere wai. Wahagade blessing imade Osaga. Idage we obokian o. Roslyn Wellington agare se ke Lagos Nigeria gade obokian o. Obokian ta so wata me egbe edima uwedian. Obe ya fa bere ba o. Won wa de woni agade Jojo Ajayi obokian o. Tie osewe ya fa ki egbo ya fa ni agade. Ogopa ma sun bamba na o. Hi, hello Roslyn. Hi, kuyo obo wa o. Obe Nigeria. Wa we ro no ke Dublin re dario. We re na Dublin. Obo ki o wa no ke Dublin re. Obo ki kuyo. Idage wa o. Obo wa o obe Nigeria. Oh, what's you? Oh, that. Kuyo. Heaven uta. Kuyo. David Yama. Do wa Yama. Wama, what's you? Kon saloboa. Don't worry. Saloboa. Kuyo. Rosemary omo odion. Obokian Rosemary. Weso. Wanika ebe dagu wa o. Rosemary ni kia. Kuyo. Irene, Kelly. Ina yikai. Obokian o na yikai. Uyo salobwa. Idage wa o. Nigeria wa ya. Wa ga o. Omo hian so ni a o. Na magate oka oge oba ni yebedo. Okage yubo wese. Maka amede wese obokian oba ni yebedo e ma gwan kan no de e ma eta se nu pe opo ugie oba no yebedo.
ya fe Iyeva no do se gboba no ro na na ga e oba Iyeva uwe be no bu he ope do salo gbo abu edo o sa gie yubo we se ko yo na kopa nyan gie ma ke ta ma ga ite ni arite be na yagme ni yo to he de ma be on ka kire no kan ma bi ta tadi o jamia bokian edagbegbo yare uyiwa mi o uyiwa mi be ma ka no de ma ga ige na ga na ata na ma ga di uho ogota yan tie YouTube ogota na tie YouTube even ma wata nu po ade ya fe yan riba wa mi kini agbon ni me yiba bishop aga ho wa we ipion ya wa la dian kwara no ri ye we bo ugu pion nu mi kina pe nu he na kata nu po kina kata okino gbera wo ha bien pare ba ni oba yan we subscribe ou pioni subscribe yo ni ka we move na ga we na ga we oye we na ga we abe bo yan kai inu wo no ge mun do ni o ka ke mani bu ga ge o ka mi ri ya fe ni aga pion ge subscribe ni ma bunyo ni ma ga bunyo o ise domio ya Chris obokian o ma so anya no gugie mata sa no de oni oba ohun a ma ta gbera ba ni opa yan gie no gie opa yan gie oba no ri redo ona oba ohenzai do wa he wa ti eni do he we no de ohenzai na ba agbon he o he ni Z-A-E ohenzai o he ni Z-A-E ohenzai oba ohenzai ede botia 1556 egede na yoba hari ze na bulele obokin no wan opa yan gi oba no opa yan gi ba kai oni ohenzai eva yan gi oba no yi ogie o eva yan gi no ya eva be gbaba we oba ra ene obi munomo oni manedo ti egi o wa esegbe a egi a esegbe a wa ni we obokin izogie o sai moti jan obokin eva yan gi na no so egbe oba akenza oke opa yan gi na oba ohenza eva yan gi na oba akenza wa yad ma kenza a ki ni Z-A-E bena wa ti ile agbon a ki ni Z-A-E akenza lo sa ze obosa wesi obokian Solomon demunda wesi obokian de mato akupan wa bokian o wa ri na da ho oba no ge evanya ge na ga oba akenza nupo ge hanyan ge ona ga oba akenboy do wa e edin la oba akenboy ba yagbon ni a ki ni gbi o i a ki ni gbi o i oba akenboy ma bien no we so egbe oni yi na mu no obia no we so egbe oba akenpaye omi ode rien oba akenpaye de ne do tie aye ne do tie aye wa ye ka won tai ya hon ya di da mi ho aye oni agbon oba akenpaye wa gbon ni a ki ni
Bí a yí e. A kí ẹni bí a yí e. Akẹ́ńpáyé. Ọba nùpọ̀gì nẹ̀ ẹ̀nà yà yàn gé ẹ̀ẹ́nì kí o akẹ́ńpáyé. Nùpọ̀gì ìsẹ́ń yà yàn gé ọ̀nà ọba akẹ́ńgbẹ̀dọ̀. Ọba akẹ́ńgbẹ̀dọ̀. Mọ́mí ọ̀rẹ́ ní ẹ̀ a kí ẹni gbí ẹ̀ dí o. Akẹ́ńgbẹ̀dọ̀ umame ẹ̀bẹ̀dọ̀kù. A kí ẹni gbí ẹ̀ dí o. Akẹ́ńgbẹ̀dọ̀. Ọ̀nà ọba náà ìsẹ́ńyà yàn gé lórí ẹ̀bẹ̀dọ̀. Agari ha yàn gé. Nomuel ukpogi ha yàn gé. Akẹ́ńgbẹ̀dọ̀ yìí nẹ́ ọ̀nà múnubíà yìí. Ọ̀nà ọba orí ọ̀gẹ̀nẹ̀. Ọba orí ọ̀gẹ̀nẹ̀. Maso wà áhùn bẹ̀dọ̀ ọwọ́ ọ̀gẹ̀nẹ̀. David ní àdó tiẹ̀ ọ̀gẹ̀nẹ̀ yìí. Ọ̀gẹ̀nẹ̀ òòsà. Ọ̀gẹ̀nẹ̀ òòsà. Ọba orí ọ̀gẹ̀nẹ̀. Ọ̀dẹ̀ ní ẹgbẹ́ o. Báyà gbọ́n ni hẹ́. Ọba orí ọ̀rí ní ẹ̀. Orí ọ̀gẹ̀nẹ̀. Orí asọ̀rí ọ̀tọ̀tọ̀. Ọ̀rí ní ẹ̀. Àbí ní asọ̀rí ọ̀tọ̀tọ̀. Ọba orí ọ̀gẹ̀nẹ̀. Lórí àgbàbẹ̀ ìhìyàn yàn gìí. Ọ̀nà ọba ẹwà pẹ̀. Àsọ̀rọ̀. Ọba ẹwà pẹ̀. Wàhún ọ̀kadàn kàn. Ọba ẹwà pẹ̀. Ẹ̀dọ́bí màá gbàlẹ̀ bí náà yàdó tó ká ẹ̀. Ọba ẹwà pẹ̀. Ẹwà pẹ̀. Ẹwà pẹ̀ o. Ẹwà pẹ̀ o. Ẹwà pẹ̀ náà rí ọba. Ẹ̀dùnmáwòyí o. Ẹ̀dùnmáwòyí o. Ẹ̀dùnmáwòyí o. Ẹwà pẹ̀ náà rí ọba. Ẹ̀dọ́bí màá gbàlẹ̀ wọn náà tó ká ní màmá. Ọtí máa rí o náà yé Dublin. Dublin bẹ̀rẹ̀ bò náà wà òdò kéde. Wẹ́sì ọbókíá o. Kódùwà. Endurance kódùwà ọbókíá. Solomon Sàgíé ọbókíá. Wàgẹ́ àkó àgẹ́ o. Abọ́ bá ní yé rẹ̀ do ẹ̀ máa gbọ́n kàn. Ẹwà pẹ̀ ọba ẹwà pẹ̀. Ìyẹn ọ̀yàn gé ọ̀nà yìí. Ọba náà rẹ̀ èèyàn yàn gé. Ẹwà pẹ̀ kí èèyàn náà yẹ múnú bí ẹ̀ yìí. Oye ọba Ozuere. Ọba Ozuere. O-Z-U-E-R-E. Ọba Ozuere. O-Z-U-E-R-E. Ọ̀dẹ̀ ní ẹgbẹ́ o. Ọdún ẹ̀yàn gíè. Ọ̀pá ìrọ̀bọ̀ gbọ̀n. Dọ́bà náà ọ̀pá ìrọ̀bọ̀ gbọ̀n. Nà yọ ọ̀pá ìrọ̀bọ̀ gbọ̀n. Bàrá zẹ̀ káì. Ara wọn ọ̀dà tẹ̀lé gbé o dítà mọ̀ wà pàṣẹ ká pàdé ọgbọ̀n ọba Akẹ́ńzùà náà rí ọba Akẹ́ńzùà n'ókà o Akẹ́ńzùà ìfà náà o n'ókà o nọ̀rọ̀ nàkínà èyí màá wíta mu wà náà dìá ẹwà ìfà ẹ̀yìn náà o. The maita about no cow, maita, a maisa to give Oba Kenzua. No cow, no Kenzu Van Raw. Do a home, Bayagma Kenzua here. Ki eni Z-U-A. Akenzua. Ki eni Z-U-A. Akenzua. Ọba Akẹ́ńzùà n'ókà o. Ọ̀dẹ̀kẹ̀ ọ̀hìn wo ọgbọ̀n lórí mùpójọ́ gbọ̀n wàákẹ́ ọ̀pá káì ọ̀nàrà ọba ẹ̀rẹ́sọ̀yẹn. Mọ̀mí ẹ̀ ní ẹ̀dùrì ẹ̀ ní ẹ̀
èdè náà yàrá ọba nìkan èrè sọ yẹn báyà gbọ́n ni ẹ rí sí o yí ẹni rí sí o yí ẹni èrè sọ yẹn ọ̀rẹ́ ní ẹgbẹ́ ọ̀pá yẹn agbọ̀n wọ́n ní ọba akẹ́gbùdà ọba akẹ́gbùdà òkó eré ẹ̀dùn ya hẹ́ni eré ẹ̀dùn ya rí òfa àpọ̀nwó sàdúgbò ọ̀rẹ́ ọba akẹ́gbùdà àbáyágbọ́n ni ẹ kí ẹ ní gbí ù dí kí ẹ ní gbí ù dí akẹ́gbùdà wẹ́sẹ̀ o ẹ̀tẹ́wọ́n náà rẹ́ bó China wọ́ọ̀rì ẹ̀rìyàn gbé ọ̀gẹ̀lẹ̀ ẹ̀rìyàn gbé akẹ́gbùdà ọba náà mú pógi ẹ̀ ìváyàngbọ̀n ọ̀dà ẹ̀rìyàn gbé wà dá ọ ọba ọ̀rẹ́ ọba n'òsà ọba òsà ló bọ gèrè ọba gbọ̀n òsà ogi àgbọ̀n òsà ọba àgbọ̀n ẹ̀fọ́ntà ọba n'òsà wáyà gbọ́n ni ẹ bí a ní òwò sí a ọba n'òsà ọba n'òsà ọba n'òsà ọbí àní òsì à ọba n'òsà ọ̀dẹ̀dẹ̀ gbé o lúpọ̀gì ẹ̀ ìhà yàn gbọ̀n pọ̀gì ìhà yàn gbọ̀n ọ̀ní ọ̀yẹ́ ọba ògbẹ̀bọ ọ̀dà síkọ̀ wá o ọba ògbẹ̀bọ màgẹ̀lẹ́ mi mànàtì ògbẹ̀bọ ọ̀ní dèdí mà gbé o ọba ògbẹ̀bọ báyà gbọ́n ẹ̀ ó gbí ẹ̀ bí ọ̀ ó gbí ẹ̀ bí ọ̀ ògbẹ̀bọ ọkọ̀ òdì òwà ọmọ ìgbé à ok n'oge ẹ̀ ènìyàgbọ̀n n'oge ẹ̀ ènìyàgbọ̀n bá náà ìbẹ̀ dó ọ̀nàgà ẹ̀ ọba ọ̀sẹ̀nẹ̀dẹ̀ kó ọba ọ̀sẹ̀nẹ̀dẹ̀ mọ́mí ọ̀rìn rí ẹ̀ ọ̀sẹ̀nẹ̀dẹ̀ ẹ̀mọ́ta ọ̀gẹ̀lẹ̀ sẹ̀nẹ̀dẹ̀ báyà gbọ́n ní ẹ̀bẹ̀ dó ọ̀ṣùwẹ̀mí yọ̀ ọ̀tọ̀tọ̀ sí gbẹ̀mí yọ̀ ọ̀tọ̀tọ̀ ní sọ̀rọ̀ yọ̀ ọ̀tọ̀tọ̀ ní di sí ní ní di ọ̀sẹ̀nẹ̀dẹ̀ èrùn náà ó ní ẹ̀nẹ́yàgbọ̀n n'oge ìsẹ̀yàgbọ̀n wàásù wàákà hùn bàbá náà ọba adọ́ọ̀lọ́ ẹ̀mọ́ta ọba adọ́ọ̀lọ́ èmi àyàn wègbè agwàlè na ọ̀wànà adọ́ọ̀lọ́ ẹ̀ ọ̀dọ́ọ̀lọ́ ẹ̀yí nẹ́rẹ́ wègbè bọ̀ wà adọ́ọ̀lọ́ ọdún ẹ̀ nọ́mú kpùgì ẹ̀ ìsẹ́yàyàn gbọ̀n bẹ̀rẹ̀ dẹ̀ abọ́bá yáyá ẹ̀dọ́ mami ẹ̀ ọ̀dẹ̀dẹ̀ gbé o àkóyè gbé kí a o hàn gé ọba hàn gé rí ẹ̀dọ́ bẹ̀ adọ́ọ̀lọ́ rí ẹ̀ adọ́ọ̀lọ́ náà ìmùnẹ̀ òbí ẹ̀ náà tiẹ̀ náà rí òvọ́n ra mẹ́ ẹ̀ má ta ọba òvọ́n ra mẹ́ ẹ̀rẹ̀ náà bẹ̀ dó náà ẹ̀rí náà yà sùnú ọba nìyẹ bẹ̀ dó yàn bùn abẹ́bó bèrè náà ebo ní bèrè èso agbálòdè ní alẹ̀ dó rẹ̀rẹ̀ ni yàn agbálòdè ní alẹ̀ dó ẹ̀rẹ̀ náà yàtọ̀ owó bọ́n ra mẹ́ náà yàn sún alẹ́ gàdó náà ẹ̀rẹ̀ ni
ya so nga si e Nigeria kokuna so pon e bo na ti Nigeria ero na wata si e Nigeria ero obedo ogedo edo igodo migodo o ki o pe wo den o me egwa no konkon o me ka me e ka me ni bu o me iyoko ni bu duwa ho edo ven ya ne egbe bo so e mo regedi ego vora vena ni a yana o ni alado èmi ara o ni alado ewe ya o ni ado du ekibedo ya o ni ado du ekibedo eya kawe du ekina kere sige rade esige to boy ye we ze ma ari ebuebo na ti Spain ni ya ka nu edo do ya na be we bebodo ege na ka na ni a be go vora me ebo se lega wo no ye Nigeria na ya lega ene ya mweko ya jongia ya mota Yoruba ya jongia ya mota Hausa ya jongia ya masetin la do ni akon do mutan e Nigeria ma ga ro run dabo ari obedo olanye kan obedo ona mudia o total gadabiya ya ma mi wu ya wedo yana legagbe yana giwu yewebo yana giwu re iwine dona kino logia duwa hon ego fora bena yana be geba sori yan weti yan do duaki de ki angele dodo mama de ti yan do jongi mange dange be na do ye mama hunda ge na kana e ba so no ro to tedo yan ya to ge mai bone o ya to ge ma bona na wo bedo opolo gbe okokan gbe egagun abe ti ma so wobo abe ti ma so ni sekiri abe ti ma so ni uzon ya gbe bodoki na be ati me ye ebo eho gwegwe okwe obedo okokan gbe abe bona ya gwa le bi ya lado ego fura me na yin la gele la o ya weti ya do dueki egene ya lado oba na adugie duwa en oba adugie do ya mi ekwone igwe ya fe ive givare baba adugie uge no baga ado na munma wa we na munma irunya ana ka mi ya na giwon giya ya lado na giwon giya we ni am ji egbe kere ya ji egbe kere rundabo uge na maefo uge na afori akilawa bo na gedi we what bo fi uge ni adoyi yana zetin alawa yana miemi funda do adugie so wa ya mion ugben so always suru bi gwe awe ni ko lawa ugben so iru yen ja fe awe ni ara lawa ni ara lawe bo na ye kudu lawa do na kulian ladian ena ya ka we bo we do kulian ogbe asan yan ma ko gba do na wo wa ma ya wi ara mokori edo ina gele agwele kini na mokori edo ego vonra ve na aya na mokola edo odukpo na 1896 1897 ina do ko edo ya lo du woton re ya lo da me ode sapele re ya lo de sakpoba re ami emi ni amawu efe ore do ya na do mu mami no bun efe ore eba man efe ore eba sai efe ore eba kai oru eni efe oru eni ni manedo wa me o wa ho no ba si eyi 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 ogberan gbiri
wene bodo ya vio oma ba mi ari mo han opopo ebori wa mi na wa ye we ho yana mo ba ima radi e kalaba yana o mo bi ma radi e kalaba oba ovona me ya o ya wo ni oni wa gbe egi edo ayi mi egi edo ya ma mi ropa ya ma mi ropa ya ma egi edo egi ese gbe ano ọba ìbèrì ya ọba àpá òbí ìbèrì ya yára mwera máa rí Kàlàbá àrí ọbẹ̀ tó náà yà sí Kàlàbá èmi náà wé náà yà wọ́n pàkọ́ náà sí òṣè èmi náà wé náà dèrò náà dèwà wà èmi ní àdófìọ́ ní àyẹ̀wẹ̀ òwò dòfìọ́ àrí òkọ́ ní àfíọ́ àrí ẹgbẹ̀ bò ó ọwara gbogbo dọni ya fẹ ọvẹ ọrẹ Vienna vakakunde gbogbo London gbogbo Italy ọrẹ gbogbo America na ta ọvẹ Vienna ọrẹ America náà ní aviọ pàbẹdọ gbẹgbẹ òfòrà rẹ ní aviọ pa ní náà ìdókì ẹ náà yíyá lọ igun wa ní mànẹdọ bẹbú ẹrẹ. Duwa dege ebi ni avio pa ni na action na yo wa aza ore eyan re o wa za we eyan re ni aye ni ebi ni adovio be do na igun ni manedo un da ya iso aba ise ba ke da vio yi e ke da to yi te oye mose ato yi te oye mose e va ri no we ba na hi owe oru eni wana miona iyo webo pana ti edo igodo edo ta wadogu Africa mana mion ngamie evinate we na du ma evio ona nke no igun ani ma webwere do se gba America ma yena ja se gbe UK ma yebodo ja se gbe Australia ma yebodo wa ye evini ati museum aza ore mi are wa mi evien do no ruba wa mi mi do no riba ya ta mo ge ego eri ma o vora me yen na we mi ni oba o vora me oba no ri egi oge e han yan gie e ba na su yen gbe ba ya gbon vora we he o vi o ni ri a mi eni ko de gbita o vi o ni ri a mi eni ovonramen na usie wa gba wo ta gbo ya bege ni oni o sie na na mo vane we ovonramen no gba isi ovonramen no gba isi ba yo ni kai isi o ewo we he ewere ewu obe ihe nọdụ ọdịọ isi isi o isi ma iwu isi ọdị ebote diaspora ma nọdụ ebo na isi ma ye na nụda ebo wa eru ma n'ebote diaspora agị ihe ma mbara fora obere ọma agị ihe ma obi ọma ebu ya fe ọnịọ ya na yovan na indate ovonramen no gba isi fun da enien olunwo tagbon ya ara so enion ba bi obe he ovonramen obedo ugboriri fun da bo kan su pa owewe oba to pe ise ijoga ayo yan ba no upogie e hanyan gban ọba okpogie ihe onya gba na ga ọba eweka nukpogieva duwa han ọba eweka nukpogieva ọdún ọba no ihe onya gie du makata we ọba garo na ga ti eweka
wa yohane de nata na evusan oni obi ọ̀rọ̀ mi nya obi ọ̀rọ̀ mi nya ni ye ẹ̀yin mi de láti ye no bi ego obi ego no pon do ba wese owo odon gba isi usia gba wo tagbon ya wese egbe ka nupo give na makata we no ka ora aro mata nevusan no ga obi eyin mi de no bi obi ọ̀rọ̀ mi nya no re ile ife ekene kalade na rie idodu wa hona di obanya yo ba di obanya e bo ya ni dodo tori mane do ka ya na we ura nu ya tai ta jo hamwe kun dabo e wa ta no so pan ma ya sana ni obi ni na idori obi ni ma ta da we o ma se ti gun ba bi o era na pakwe ona bu na vie ayi da ko ni na keni na afia ko be go omo ni na afia ko ni na gbe okopa no deke paka ona we owo mi ka ko bo ben gbai ọmọ no man yo te oban yo te yo ba odo ọmọ ya we yo ba na wa zi yo ba ni owo mi ka ko bo ben gbai e mana do tie eweka o da di agbon o yo mana do ya wo ba bedo ona do ri o ba bedo ona eweka no ka o ohonia ni mai ka na ni ona eweka no pogi eva abana na we eweka we ri e ovana ibe tie eweka no pogi eva wana baba no kwa ke wiye no kwa yan atama won wi eweka no pogeva eweka ba yagbon wi ki a eweka wi ki a eweka owato 1914 you say 1933 1914 ọba ovora me ije gbe yi be ode kalaba odoni na boda mu eri mani ari ogjo kalaba ma wa na wa pa na mama ye ga na yo we we ovora von gba si nogi he want to try you poko of you boda owe udina nya enwa na o ori vie ri wa o to ba me no gedo oni ewe kanu pogiva ira obi ori ri oba o ipa ba re na do se gbe eyan ogban oba no yi ba na obi ewe ka odan do ri ovan na ya tie akenzua nu pogiva akenzua no pogeva bano bumwe bana be ba yada ihona ona ai do bia lima ba akenzua no pogeva makata akenzua no ka oba wo no pogeva no ro na ihin obi eweka ibi eweka wa dobo o ibi akenzua wa domo o ituwa ya o itu egwa o otun wa kin o waya gbon ya kenzua aki eni zi u a akenzua aki eni zi u a akenzua do pogeva he aye gbe kan wa de bun akenzua o pa ra bi yeva no wi so egbona ga oba edia owa era ma oba eredia wa ma ya fe wa oba eredia wa eri odon ma ya ye owiwe la dian ne yen ke do ri oba bedo uyo saloboa oba e pe gbe na no ri apa si ma ba ya gbon eredia wa eri
D-E-R-U-W-A. E-R-E-D-E-R-U-W-A. Erediawa. Gbọ̀nsẹ̀ o. Ìbáṣe ogun agbẹ̀mí ẹ̀dọ́. Ní àgbọ̀n àyè ìnọ̀rọ̀ yẹn sọ́ni à. Wọ́n àyè ìnọ̀rọ̀ ọ̀nà òfin ẹ̀wìrì ẹ̀. Ọba Erediawa. Wọ́n ìtàṣe ọ̀dọ̀dẹ gẹ̀rẹ̀. Erediawa. Ọba àtọ́pẹ́ ìṣẹ́. Ọba Erediawa. Òwe náà pé àwọn náà máa do dúgé àwọn òwe ìrìnà kó àwẹ̀ tó ìrìnà kó àná pòógè ìrìnà kó àná máa bẹ́gẹ̀ nà ẹ̀rú nyẹ́gẹ̀ àríwẹ̀ fò náà àná ìdòmú ege àdòmú nà òwìyà náà ayé dàkẹ́ ẹ̀hẹ́nẹ́dẹ́n ọ̀nà ìdòrí ege níra ẹ̀ṣẹ̀ húndà ege ayé sẹ́gbẹ́ ayé gẹ̀ dòkín. Obiae, ana idomwege ne, ana irie, ovan ore, ewae no pogeva. Ewae no pogeva. Osea, amio bai. Osea, amio bedo, isa. When makata, nevu sen, we, oba, ewae no cow. Igo kon Legado Yase Ghana Ona Yayo Wela Diabe Congo Brazzaville Odoni Bedika Mwa Ona Yamu Mozo Ona Mweba Yoto Izibiri Ona Mumozo Ona Mweba Yoto Be Congo Brazzaville Ewa Bebo Oni ewa enoka. Ona yevini uyama. Ni marive na no gyo bedo na ni a. Ori ewa enukpogieva. Ewa enukpogieva. Venera ya to wa enoka. Venera ya wi na no konkon. Eri yan ga be ya wi na no konkon o. Ise. Venera ya to. Eri yan be ya to o. Ise. Ewa no giver. Ọ̀tọ́ ẹwẹ́ ní wariwo ewa no giver. Ẹ̀yìn náà kínà o. Ewa no giver. Ọ̀tọ́ pé o ìṣẹ́. Ewa ògidì gan no giver. Ọ̀tọ́ pé o ìṣẹ́. Ọ̀tímà Germany bùdó wẹ̀wá kéré. Ẹwà kú gúgbàngwana. Dẹ́mọ́tò àkúpàn. Germany bùdó. We are double do. Come on, my good to you. I don't know water. I don't know worry. I don't know what. I matter one. Ma wa ma won de. Ma wo ka no konkon. Ma wa re no konkon. Ma me nya no konkon. E do wa ma o ise. E do wa von yo ise. Bẹ́ẹ̀ni yà á ta kẹ́dẹ́ yà á de ìhónú wa yà á ẹ̀mí ẹ̀fà yà á rí ìmá wà ẹ̀dẹ̀nẹ̀. N'óka o, wà náà dó yà fẹ́fẹ́fẹ́ wà ìdá họ. Ẹ wo nọ náà yìí tí ẹ̀ dó náà Benin City. Ẹ rí ọyẹ má sún ẹ̀. Ìbá ní ẹ̀ dó náà sún ẹ̀ náà iṣẹ́ àgbọ̀n. Akẹ́yìí tí ẹ̀ ìgòdò mi gòdò. Ọ̀nà ẹ̀ ní ọyẹ Benin City náà. Ìgòdò mi gòdò. Okeke baba ewae ọba ewae do ya fie wodie ona ati edo ohani marae time wadowe igodo migodo ona do ati edo ba ni ebo ke vekwa obera obiye vegoda vegodieke yana ya mwe wo rin agbo ibi edo na ya so sakwa bi obe ya fe bokia o Osayuki, Obogan. That's open the day. That's a luku. Yasa gbo. Yasa guachuku. Yasa bati woni esan.
yase bodon gbe na san echimani re edo not bodoni hotel do ni yakin yase kwara ibiedo yasida gbẹ̀dẹ̀ tó yà kàn kó ọ̀nà ẹ̀rú ẹ̀dọ́ àdìọ́bẹ̀dọ́ náà vẹ́wẹ́ ọ̀nà vẹ́wẹ́ ni màá wọ̀n ìròyìn wẹ̀ ni màá yí tí ẹ̀dọ́ stéètì náà òtẹ́ ẹ̀dọ́ stéètì náà ẹ̀ẹ́dì ẹ̀dọ́ sẹ́ o ẹ̀ẹ́dì ẹ̀dọ́ sẹ́ òwe ṣe àgàmà Spain wò dọ̀wẹ̀ wáyé ọ̀bọ̀kẹ́ o omi ìta àwọn ẹnìkí o. Agama obokia o ebe na do state sana area do se o edo onya agbo edo onya asaba edo onya kenarite Anambra state kamia ngeri kae edo onya de ti enegbe okeke ni ajo wa edo wa ẹ̀dọ́ iṣẹ́ àgbọ̀n wàhán ẹ̀ẹ́dọ́ ṣètọ́pá máa ní ẹ̀dọ́ nàìjíríà ìbíní lórí sàn lórí àkókò ẹ̀dọ́ lórí ìbíọ́sàkàn lórí ọ̀wọ́n lórí àbátẹ́tì bá ní afẹ́mà ẹ̀ẹ́dì ẹ̀dọ́ sẹ́ ẹ̀ka ẹ̀dọ́ nù. Igbonire ki ye kaze dian edono. Igbonire ki ye kaze ya se agbe gbagbe sa ba ya so ni sha edono. Du wa hon ibi akagbo su edono. Ibi Anambra edono. Du wa hon uobo edono. Urobo atiyan urobo. Nomba ya gan nomba ya mu egbe bo ari oko urobo. Iya ni oyo ti ogene wa sa uchi e na wa ye mi anya ti ogene osa uro bo ya ra kin du wa han o pe edono isoko edono isekiri edono isekiri aneru dan we isa agbise akiri gbe isekiri ọ̀nà ìsàkiri ùzọ́n níwàgítẹ̀ ìjọ ẹ̀dọ́ ara akin dùwà hàn ẹ̀dọ́ ya lẹ́kọ̀ọ́dọ́ ní sòdọ́ ní ìyàfẹ́ yàtọ̀ ònú àmẹ́ ọba gé nínú àmẹ́ yóò kó wà wá nìkan ìyẹn ní ìyàfẹ́ màrá yóò bọ́ sí ìyàfẹ́ kòkò yàtọ̀ ìwòrán yìí tẹ̀ ìdàhómì èkó ẹ̀dọ́bọ̀ ẹ̀. Eko ni de bote hot eko e kana se gbe koko ana fi na oke ban na fi pon werie na ri e ba e na be megbe ona eko e dobo e ba ti awuri no wa e won ka ni wa eko ni e do ya ke pa but I honya obe ko to boy yan we mi ekwe we edo onya eko ayo banya ko du wa hon ege ni yan gwa ti edo yan ti ido ege manani bi ka imoto ni keko de yan gbindo yo o won ni sha ido Lagos eko ido edo ati aya ha wa hon mana ya go ese e bo na te da homi Nigeria, Republic of Benin, Republic of Benin, don't want no river at a yadema, or yet do tap on bagger, Cordoni, Koi, or deep ye van Birana. And Nigeria, Republic of Benin. They die homie. E don't want no ga o kaku na do le lo bakia e ni na ga e da home i amu dia ba na di e ba ana sibi yoko so aye ba ona wa kien bo do wa da e ya se Ghana no ye gedegbe na e Ghana gani
ebo ni wade ba ya fe ibie do na se aye ba oro we ga ise Ghana ni a una ya na ni ahwone wa mi na tie adigbli bo adigbli oyo agidigbi adigbli o sagiefo overiba ibie do ewe ya riba ibie do ya hin eke de mae se mae concern mae commuter se a certain time tun do ni no hono tabi no ma ho ima ya so ni na se yakoko we ni adio wa eti ma yan kin mai gbe ni an mai ko li yan mai do lo wa ma yi eri ona o edo wa be ba o wa sha ni re okunzu wa bride wa ma o ativie osifo wa ma o Evelyn aje wa ma o adeosa wa ma o wesi udare wa o wesi be wa yare odiyan gbe o egwa josa abokian handi zuwa koyo handi zuwa owo ni gbe koyo e wata ohun osagie domo o ukawere node ni matana oredo eke edimi wa ti esi eboparo ni gben odere edopa makin we ni taban we kesa kuobo keka kishekiri ke ope ke afema ya se kwara se do edopa makin wage igedo zege eri masao ima wa nya to ya se ye odoni ya fe oba nya to kedo ya se webo ma ya do su ari elada na wa ya fe ga izua obokian izua kembuda o sa ye bari oba do sa odoni we kede okay obi oba we kin ko yo handi izua Dublin o we kede ko yo ogbebo odoni we kede obi ogbebo kin e wan ta ko Rafiu Bello Sagie obokian o obi o 7 de sa yemere no bi o 7 de uge yo balance le gbeladia e wan ta adolo o sa yemere adolo ma bandili na dili wesi una ke ko de union we ma chogo bafu ne uza no de ma do sun atie ore uku ne do twe bene do ya to ma he do we no o me we ne do twe he de avan no o me we ne do twe he de ota no o me we ne do twe he ari man ne o me we ne do twe he ari ogede o me we ne do twe he ari oka o me ne do twe he edi ma do gwan ka o no de na o de gbe no ho tabi no ma ho wa ari ho orota oro pota ni ati YouTube ni ma eta ya fe ya riba obugie ne o bamba na ma so an nupo ba iso an obugie ne wa ri ore YouTube o ya wa mi eni me ba bishop baga ho wa no riri o nu o pion wa pion ya wa veradia no ri ye we ba o pion no me kina dai ho eme na e tagbera eru na e nagbera uwe ta mo se we no hu ta bi no ma hu no ope ni ma na doke hunwa ma yi hunwa ope ni ma na doke ki o ki abore ma yi ki obore ima ya te de gbe ma ta ma we ta ni ma oge no oge wa if you bari ba de piko ni ati subscribe ayo ni ka we mueve every now and then mueve ou pion on die ma mueve we pion mueve abe bobe ka o e bo nya nyegbe na uga iri ogbe na e bo nya ka ne ma no ma me no de mu ya ga suefua bene bo ya bun yo eri ya ka eri ma ya muleketi
wa ri egbe ma wa subscribe ma no me kena mu like tin ni ka ma fa o edo wa bunyo ise Solomon obi demu dia na rowe owe nisi obokia o every man o mama ni o ka ni matasi ya fe ni e ma me obun sebo you know ye ebu oba to pe ise edo be ma do we won ni ovora won gba si noge ewo to ta yopoko of your border o wan udina nya enwa me o ori vie bien ri o wa o doge bo ofode wa wese o wa ki o gbe o wa ko yo o